a tún ti dé bá ṣe máa ń dé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a sì wà pẹ̀lú bàbá wa nínú Olúwa olùṣọ́ Òróbíyì olùṣọ́ ẹ káwọn aráalé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo jẹ́ tí ń gbọ́ wa. Ayọ̀ Ọlọ́run á máa jẹ́ títí wa. Àmín. Olùṣọ́ gbogbo wa là ń pọ́dún iléyá ń bọ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí olùṣọ́ onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù Kristi ojú wo lẹ fi wo ọdún iléyá? Ọdún iléyá ó jẹ́ ọdún kan àwọn ní ẹ̀yà kejì tí a pè ní ọmọ bàbá wa. Ábúráhámù ni bàbá ńlá gbogbo àwọn ènìyàn pátá. Ibi tí ọdún iléyá ti jáde nìyẹn. Kírísítẹ́nì àti Mùsùlùmí ọmọ bàbá kan náà ni wá. Ọdún iléyá jẹ́ ọdún iléyá tó jẹ́ fún gbogbo àwọn ènìyàn tí a pè ní ẹ̀dá tó jáde látara Ábúráhámù wá. So nǹkan tí mo kàn lè sọ ní ọdún iléyá tí mo kí àwọn èèyàn pé wọ́n kò palẹ̀ mọ́. Ṣùgbọ́n nǹkan tí máa sọ ni pé àwọn kìrìsìtẹ́nì tó ń fún wa ní ẹran èmi máa ń jẹ dáadáa o. Kódà gan máa ń invite mi máa ń lọ síbẹ̀ bá wọn jẹ nítorí ọmọ ìyá wa ló jẹ́. Ọmọ bàbá kan náà lànìjọ jẹ́. Nígbà tí Ábúráhámù bàbá ńlá wa tí ó wojú ọmọ títí tí kò rí tọ́lọ́ ń fẹ́ fọwá fún ní ọmọ kan ṣó wá ní kó lọ́ọ́ fi ọmọ ẹrú bọ fóun ibi tí ọdún iléyá ti jáde nìyẹn. So yẹn ò wá ní wá gbá pé àwa ta ń nù pa pé kò yẹ ká jẹ oúnjẹ wọn. Nísìn oúnjẹ wọn ń sìn ráìsì tí wọ́n ń sìn gbogbo nǹkan ló ti wọ́n. So kán bá lọ gbé oúnjẹ lọ bá kìrìsìtẹ́nì kan tó bá sọ pé rárá òun ò ní jẹ ìyẹn nẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí pé ó fọ oúnjẹ ṣòfò. Nítorí Báíbù jẹ́ kó yẹ pé ká má ṣe jẹ́ kó ohunkóhun kó ṣègbé. Tí wọ́n bá gbé oúnjẹ wá fún ẹ nínú ọdún yìí tó bá kọ̀ tó bá rọra dá padà fún wọn tó bá dẹ̀ mọ̀ pé ó gbà jẹ́ má lọ kó dànù tàbí lọ gbé fólò tàbí lọ gbé fájá ẹ̀ṣẹ̀ wà lọ́rùn ẹ o. Nítorí ànìjọ ń ṣe ọdún yẹn ni tó bá mọ̀ pé kìrìsìtẹ́nì òtítọ́ ni ọ́ ó mọ̀ pé ọba Ọlọ́run ló ń sìn tó dẹ̀ mọ̀ pé Jésù Kristi ló ń pè lótìtọ́. Yorùbá Mùsùlùmí gbọ́dọ̀ gbé oúnjẹ wá fẹ́ kó sọ pé ò jẹ iléyá gbọ́dọ̀ má jẹ́ kó sọ pé ò bọ̀ ẹ̀ ṣọdún iléyá kí ló máa fà tó máa sọ pé ò bọ̀ ẹ̀ ṣọdún iléyá. Ṣé ọmọ náà pa ni àbí èèyàn náà pa ni? Wọ́n ń ṣọdún àjọ̀dún iléyá yìí pé ọmọ á fi àgbò rọ́pò ọmọ lọ́wọ́ ènìyàn. Wọ́n dẹ̀ wá ń ṣọdún yẹn wọ́n wá kọ̀ wíwá wípé rárá wọ́n tó jẹ́ òye kìrìsìtẹ́nì ni ẹ́ o lè bá Mùsùlùmí ṣe o kì í ṣe kìrìsìtẹ́nì o tẹ̀lé Jésù. So irú nǹkan báyẹn wọ́n tó ń fún ẹ lọ́wọ́ tó ń fún ẹ lẹ́ran wọ́n fún ẹ lóúnjẹ jẹ́ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àti àlàáfíà nítorí gbogbo nǹkan tó tẹ̀ lọ ní gbogbo àgbáyé kejì náà jẹ́ nǹkan tó ń lọ gbogbo àgbáyé ń sìn gbogbo nǹkan ló ti wọ́n. Tó bá rí ẹnìkan oní ọ̀tá ẹgbẹ́ oúnjẹ wá ò jẹ́ ọ̀rẹ́ rẹ gbé oúnjẹ ọ̀rẹ́ ọ̀tá ẹgbẹ́ oúnjẹ wá ò jẹ́ oúnjẹ tọrẹ kẹ ọ̀dẹ̀ sílẹ̀ ẹ mọ̀ pé bí ló máa polisi ọ̀hún kú ebi akọ̀ pákú dànù ni akọ̀ kú géńté dànù sílẹ̀. So ní bẹ́ẹ̀ sì ni pé kí ìfẹ́ dẹ̀ ní Jésù torí ẹ̀ wá ó ní ẹ jẹ́ ká fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí ara wa ká fẹ́ràn ara wa. So ìfẹ́ ló ṣe pàtàkì ló ṣe kókó lórí ọdún iléyá yìí káwọn kiri àwọn iléyá náà kàn ṣe pẹ̀lú ìfẹ́ kàn ṣọdún ẹ pẹ̀lú ìfẹ́ kájọ gbé pẹ̀lú ìfẹ́ àjọ pé papọ̀ lórúkọ Jésù aṣọdún ayọ̀ ọdún tó máa ṣe ọdún tó ló máa jẹ́ fún wa àní dààmú àní rí wàhálà ògo Ọlọ́run abúyọ ọ̀nà ayé wa bẹ́ẹ̀ ló máa rí Jésù Kristi Olúwa wa lọ́la iná àti iná. Àmín. Olùṣọ́ bóyá àwọn èèyàn fẹ́ pè yín àbọ̀ fẹ́ béèrè ọ̀rọ̀ àbí nǹkan kan ibo ni chọ́ọ̀chì yín wà àti pé kí ni fóònù nọ́mbà yín? Chọ́ọ̀chì mi wà ní ìlú Ifọ̀ tí a pè ní ìpínlẹ̀ Ògùn. Fóònù nọ́mbà mi 080 86 08 43 32. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 86 08 43 32. Ayọ̀ Ọlọ́run á jẹ́ tiwa. Àmín. Ẹ ṣé sà.